want to especially thank God for today. That for so many years now, February 19 has always been Oshile's special day of thanksgiving to Almighty God. And today, God has brought us all together here. And we shall be here next year too. And year after that, we celebrate 90 then. We'll be here when it's going to be 100 by the grace of God. And during that time, from now to that time, on tomorrow the Omamako, on the tomorrow the Aya, people come to the Omamadasi, on the Lai, on not one see, with the Dojo Adwati, and we keep people at our CP, who are known, who come to the Omamadasi, and the TOT 70 or 70 okay. And TOT 80 or 80 akọjá bẹ̀rẹ̀. Àwọn tá a ti kọjá 80 tí a ti 85 àdé 85. Àwọn tó ti dé 88 wọ́n á dé 90 wọ́n á dé 100. Ọlọ́run wà pẹ̀lú gbogbo agbádùn àwa o. Gbogbo àwọn tó ń kọrin tó fi yin Ọlọ́run lógo ní agbára Ọlọ́run. Òkúta àwọn máa yin Ọlọ́run kò ní dópin láéláé. Kò ní sú wa ṣe láéláé. Àwọn máa ṣe lójoojúmọ́ ni. Nítorí pé Ọlọ́run fẹ́ràn kéèyàn máa yin púpọ̀. Ẹ tó bá dẹ̀ yin Ọlọ́run a máa róore ní ìgbà. Lórúkọ Jésù Kristi mo kí gbogbo wa. Bá ṣe wá bí ọdún yìí lọ́dún tó bá tó pọ̀ jù báyìí lọ. Gbogbo nǹkan tàbí Ọlọ́run ti dá wa lóhùn ṣáájú ìgbà yẹn lágbára Ọlọ́run. Àwọn ẹbí Ọ̀ṣílẹ̀ tó wà bí ilé ìní Ọ̀ṣílẹ̀ bí wọ́n ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn ọpẹ́ wọn náà kò ní lópin láíláí. Wọ́n á dúpẹ́ títí ayé mi torí kan wọ́n máa dá sí ọ̀nì rẹ̀ yìí. Nígbà tí bàbá jó lẹ́ẹ̀kan gbogbo nǹkan tó ṣe bàbá lẹ́sẹ̀ ó ti lọ pátápátá. Iṣẹ́ ìyanu ti ṣẹlẹ̀ ó lọ́ máa ṣẹlẹ̀ sí lórúkọ Jésù. Ọlọ́run Adedotun, God bless you and keep you. May His face continue to shine upon you. I'm copying the priests who are here. Please pardon me for using your language. And may God continue to bless you all. Gbogbo Jésù tẹ̀ ń sìn kò ní tójú gbàgbọ́ tí gbogbo yín o. Lẹ́ẹ̀kan sí àṣẹ ìṣàmọ̀dún ṣẹ̀ mí o lórúkọ Jésù Kristi Olúwa tó ní gbára wa. Kò sí ọ̀rọ̀ lẹ́nu àfi ukú. Nígbàdá Alake bá ti sọ̀rọ̀ kí ló dúkù. Dúpẹ́ kí n tọ́ pé ẹ ṣe pọ̀. Àdúpẹ́ sà. Ẹ̀dùn ń bọ̀. Lọ́dún tó ń bọ̀. Ẹ̀yin lè máa wá. Àwa náà lè máa bá. Títí ó máa fi sú Ọlọ́run. Kò dẹ̀ ní sú Ọlọ́run ní kíákíá. Ibẹ̀ ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀. Ní Ẹ̀gbá àbábìlọ́mọ jókòó. Ìgbàgbọ́ ti àwa Ẹ̀gbá lóní Jésù. Lọ́wọ́ ẹ̀ka wà lá ní Jésù lóòótọ́. Àyàfi ká tún bẹ̀rẹ̀ lábẹ̀rẹ̀ sí ti Jésù lórí wa. Gbogbo tá a bá fẹ́ ṣe láyé yìí nílùú Ẹ̀gbá. Àwọn àlè Jésù kí láti jẹ́ káwọn ẹlòmí máa bá wa dùn fún. Ẹ máa rántí ìlú Ẹ̀gbá. Ibẹ̀ ni ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀. Ibẹ̀ náà ló dẹ̀ máa tún pín sí gbogbo apáta lórúkọ Jésù. Àmọ́ àgbà Jésù sí ìgbà ayé wa. Béèrè fi yé wa wípé nínú rẹ̀, nínú Jésù ni ìyè wà. Ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn. Òkùnkùn kò sì lè borí rẹ̀. Káàbà náà kò borí wa nílùú Ẹ̀gbá. A ò gbọ́dọ̀ gbàgbé ìṣẹ̀dálẹ̀ wa. Àwa la ní Jésù. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni bá wa dùn nǹkan wa ní ẹ má bá wa dùn
àwa la ní àdẹ̀wà pẹ̀lú wa títí láéláé níbi tí Jésù bá gbé wà. Ẹ̀wọ̀n bí gbogbo látàárọ̀ àtàgùn mẹ́sàn-án àbọ̀ ìgbé mo ti ẹ̀wà gbogbo rẹ̀ bóyá àgbo méjìlá lẹ́yìn pẹ̀lú ọgbà mo rí tí Kábíyèsí wọlé láago mẹ́ta ẹni tó pàpà àgbo mẹ́ta ti lù ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ náà jẹ́rí pé ìlú Ẹ̀gbá ó ti dàpọ̀ ó dẹ̀ tuntun wá dọ̀tún ó dẹ̀ máa dọ̀tún títí láéláéláé ni gbogbo wa pátá láti máa ìjọba òṣèré jẹ́ Ọlọ́run ò ní ṣe lè wọ ẹnikẹ́ni nínú wa ṣùgbọ́n Bíbélì sọ wípé ọ̀nà mìíràn kò sí bí kò ṣe nípasẹ̀ Jésù. Jésù ní èmi ni ọ̀nà, èmi ni òtítọ́, èmi náà sì ní ìyè. Ó sọ pé èmi ni ọ̀nà, ó sọ pé òun lòun mọ̀nà, òun fúnra ara ẹ̀ ní ọ̀nà tóóró tá ń gbà. Ẹni tí ò bá dẹ̀ ní nínú ẹ̀ kò lè tọ ọ̀nà yẹn. Bíbélì jẹ́ fi yé wa wípé ọ̀nà yẹn wọ́n pe òpópó kan wà tó jẹ́ pé ẹni tó bá ń lọ ní òpópó yẹn kò lè ṣìnà torí wípé amọ̀nà ó wà pẹ̀lú ẹ̀. Ìyẹn tó bá a máa ń pòwe kan nílẹ̀ Yorùbá àṣepá òwe ní o pé kò sí dá mú wá sáyé kò dẹ̀ sí dá máa mú lọ. Nǹkan kan ṣo tí a ò mú wá sáyé tá a dẹ̀ máa mú lọ tá a bá ní omi Jésù Kristi. Tí Jésù bá ti wọnú èèyàn báyìí tí mo bá ti kú báyìí tààrà ìyẹn pẹ̀lú your real self ẹjọ́ ń lọ òun ló dẹ̀ máa fi ẹ́ mọ̀nà bọ́dì púpọ̀ máa lọ jẹrà nísàlẹ̀ onílẹ̀ ẹjọ́ tó lọ lọ mú bẹ gbogbo wa ní ọwọ́ aṣọ ọmọ ń bẹ̀ yìí ni o oníkálukú ẹ tí ó bá ìdí Jésù láyé ẹ̀ ọ̀la lè pẹ́jú akẹ́kẹ́ gbalẹ̀ ni o torí wípé ọ̀nà kan ṣoṣo tó lọ síjọba ọ̀run ni ẹ má jẹ́ kí n lóní wàásù ẹ ṣe é pọ̀ Kábíyèsí gbogbo ẹ̀yin ọba ẹ̀yin olóyè àgbààgbà ẹ̀yin tí mi ò lè dárúkọ àtẹ̀yin tí ìbájẹ́ ìdárúkọ ẹ̀ bá mi lẹ́nu our latest special guest MD FMC ẹ máa ṣe ohun ẹkú dìde ohun ẹ ṣe púpọ̀ púpọ̀ èmi ó yẹ wá púpọ̀ púpọ̀ ẹ ṣe àmàrí yín bá CJ ìlàbẹ́ṣà ẹ ṣe púpọ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ẹ̀yin oní nǹkan kí ni mo jẹ́ fẹ́ dúpẹ́ fún ẹ̀yin lẹ́ṣẹ̀ wọ́n ní kí n ṣe bá dé ọdún mẹ́sàn-án rẹ̀ tọ́lọ́ mi sọ fún mi pé kí n máa ṣe bá dé mi kí n máa fi rántí òun pẹ̀lú African Church in conjunction ní Ọlọ́run pé wọ́n sọ pé èmi nìkan ní kí n máa ṣe inú mi dẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe pọ̀ bí ìlé mi tí mo ní kẹta ayé ní Jésù nìyẹn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lórí báyìí February 16 no not February wa kan níbí ìbàdàn ni wọ́n ní ká fàyè wa fún Jésù program ọwọ́ ìjẹ̀láwó week 14 ìjọ náà ní ayẹ̀wà make altar call àwọn tó pè àwọn tó yọ ọlọ́tọ́lọ́ fọwọ́ tọ́ wọ́n jáde èmi náà kàn sọ fún mi ní wípé wá African Church wọ́n ń dà ẹ́ láàmú jù wọ́n lè fàyè wọn fún Jésù ìjọ yẹn ní ẹ̀rẹ́ ìdíje wọ́n ní wò ẹ̀rù jẹ́ ìdílé lórí ó pọ̀ jù ní African Church ẹ̀jẹ̀ kó ẹrù yẹn lọ bá Jésù ó dẹ̀ jáde mo fàyè African Church fún Jésù ṣe ni wọ́n ṣe pọ̀ ní ẹ̀wá ẹ̀rí lè ẹ̀lẹ́wò ní African Church àwọn tó ṣe African Church ló any other one faith ní African Church dé bàbá wa private wa ẹ̀dá tí mo kúrọ́ private Ògúnfúwá 13 private long may you reign Olúwa wà pẹ̀lú wa ọ̀rọ̀ bí dẹ̀ ti fẹ́ pọ̀ jù
Egba gbogbo, God bless you. Egba Jésù sáyé kókó ọ̀rọ̀ mi ni gbogbo alájọ máa dé ìjọba ọ̀run. God bless you sir. Ẹ̀yin ọmọ mi ẹ má gbẹ̀yìn o. Ìwé ni wà ní báyìí o. Láì sí Jésù kò sí. Ẹ̀yin kábíyèsí wọ́n ní ọba tó ń gbàdọ̀bálẹ̀ ọba. Àmọ̀dẹ̀ dìde ká dọ̀bálẹ̀ fún mi. Mi ò lè ní ká dìde. Ó gbàgbé gbogbo abá wà nú ẹ̀yìn. Àṣẹgbẹ́ bless you. Ẹ ṣé o. Kabiyesi Alake, I cannot thank you enough. Ìlú Ẹ̀gbá ti dọ̀tún. Kí ló tún kù? Mo wò títí jọ́dán fi sí coronation. Ìyàwó ọmọ mi kan bímọ ọjọ́ ìlú tó sọ ní dọ̀tún. Ìlú Ẹ̀gbá ní kọ́kọ́ ló dọ̀tún. Ilé Tejuoso náà ti dọ̀tún. Ẹ pẹ́ fún wa. Àní tètè mọ ìyíra wọn. Àjọṣe pẹ́pẹ́pẹ́. Ẹ̀yin ọba tó kù. Ọlọ́run ní yàwó. Ọlọ́run máa wà pẹ̀lú wọn. Ẹ ṣé púpọ̀ o. Oore.